agbẹnusọ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí Alhaji Atiku Abubakar ìyẹn Paul Ibe ó ti sọ̀rọ̀ lórí fọ́nrán tí wọ́n ń gbé kiri àti ìròyìn tó ń jà rìnrìn kiri lórí Alhaji Atiku Abubakar wípé ó tún ti múra gidigidi láti díje du ipò ààrẹ lọ́dún 2027 tó sì jẹ́ kó di mọ̀ pé kò sí nǹkan tó jọ ìròyìn náà àti wípé àwọn tí wọ́n ń ro ìròyìn ọ̀hún iná rò lórí ara wọn tí kìí ṣe pé Àtíkù ó ṣẹ̀ṣẹ̀ sọ ọ̀rọ̀ náà wípé òun yóò díje du ipò ààrẹ lọ́dún 2027. bẹ́ẹ̀ bá ní kàkà lé ní àtẹ̀jì látọdún 1993 ní Alhaji Atiku Abubakar ló ti ń díje láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ó wà lára olóṣèlú tó juwọ́ sílẹ̀ fún ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá àná olóògbé Moshood Káṣímáwo Ọláwálé Abíọ́lá tí ó gba ìmọ̀ sí MKO Abíọ́lá lásìkò tí ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP tó gbé Abíọ́lá wọlé gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ náà ìyẹn ẹgbẹ́ election ọdún 1993. Ó wà lára àwọn olùdíje tó juwọ́ sílẹ̀ fún Abíọ́lá láti ìgbà tí Àtíkù ti kúrò nígbàkejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ọdọọdún ló máa ń jáde du ipò ààrẹ yàtọ̀ sí ọdún 2015 tí ó rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC tó ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ nígbà náà gbà. ṣáwọn lọ́dún 2019 àtọdún 2023 Àtíkù ni ló gba tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n tó jẹ́ pé ipò kejì ni ló ṣe lẹ́ẹ̀mejì tó fìdí rẹmi nínú ètò ìdìbò náà. ní báyìí níṣe ni Àtíkù ló tún ti kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP o tó sì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC nílò òun àti àwọn adarí ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n fẹ́ kóra wọn lọ báyìí láti jọ parapọ̀ sójú kan kojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 nítorí tí wọ́n ní àwọn ò fẹ́ pín ìbò àwọn yẹlẹyẹlẹ èyí tí wọ́n ló sọ Tinubu di ààrẹ lọ́dún 2023. ṣá oníṣe ni fọ́nrán kan lu síta níbi tí Àtíkù ti ń sọ pé gbogbo ohun tó bá gbà lòun yóò fún tóun yóò fi gba tíkẹ́ẹ̀tì ààrẹ àti pé ó dáhùn lójú pé òun ò lè dídì ju wípé tíkẹ́ẹ̀tì ààrẹ ẹgbẹ́ àwọn kò má gbà á. ọ̀rọ̀ náà àwọn èèyàn máa ń gbé kiri tó sì ti ń di awuyewuye táwọn ọmọlẹ́yìn àwọn olùdíje míì tí ó ṣeéṣe káwọn náà díje du ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú ADC tó ti ń sọ̀rọ̀ sí Àtíkù ipò tó ti fẹ́ díje du ipò ààrẹ lọ́dún 2027 pẹ̀lú bó ṣe dàgbà tó. ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ agbẹnusọ Àtíkù Paul Ibe nínú àtẹ̀jáde tó fi síta jẹ́ kó di mọ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni Àtíkù òṣìṣẹ́ sọ̀rọ̀ náà. ó ní fọ́nrán fídíò tí wọ́n ń gbé kiri ó ní lásìkò tí ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú PDP ọdún 2023 ń bọ̀ ó lásìkò náà ni Àtíkù ló ń fi ọwọ́ sọ̀yà pé òun ni ó dóun lójú kóun yóò gba tíkẹ́ẹ̀tì ààrẹ PDP tó sì ní fídíò ọ̀hún ni wọ́n ṣe ń gbé kiri bí ipò jẹ́ tuntun báyìí àti pé káwọn ọmọ Nàìjíríà ká má ṣe gba fídíò ọ̀hún gbọ́ rárá.